everybody don't go. Sherry, Babatee slept with Lande's wife. No. Babatee slept with Dara. Yes. But if I had to defend it, like, I did not sleep with Lande's wife. So because I did not know Lande's wife, the person that was presented to me was Dara, the content creator. So, and in my brain, I cannot change my brain. So whoever that I had truth or dare with was Dara. So Lande don't call me out. It is not Lande's wife that I slept with. It was Dara. Me ever need Lande's wife. It was Dara. Torí mo like o kọ́kọ́ dì náà gbà tó ṣe pé o bá sùn ọkùnrin tó lè fi aṣọ bo obìnrin ló bò ní. Mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tó ẹjẹ́ ń sọ nǹkan fún yín reason ó láwọn nǹkan tí mo sọ most people don't understand. I did not sleep with Lande's wife because me more but kéèyàn máa tó àṣírí òbò ẹni tó bá tó àṣírí òbò. Babatee ó mọ̀ pé ìyàwó Lande ni. Mama Ọlọ́run sọ fún Babatee o. Ọlọ́run sọ fún Babatee. No, that's false. That's it was ẹ máa gbọ́ no. Ọlọ́run sọ ó lẹ̀dẹ̀ sọ pé irọ́ sẹ́ that is false. Sherry, most things tí Marigold ń sọ as a most of that sọ Marigold most of it wọ́n sọ òótọ́ but kò yẹ at this point kò yẹ ká máa tún divert ọ̀rọ̀ lọ sí back and forth. Nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn a ní láti máa hide láti máa parọ́. It was tail end gan as in when we were having truth or dare mo lọ mú nǹkan nínú mọ́tò so bí ṣe wá ń bọ̀ mo kàn gbọ́ ó dàbí pé Babatee ti gbọ́ so mo wá wọ bẹ̀ so you understand mo wá béèrè lọ́wọ́ Marigold pé ó dàbí pé Babatee gbọ́ ti kí ni Marigold kàn sọ fún mi Dara wá súnmọ́ mi àti Marigold pé ìyàwó Lande ni ibẹ̀ yẹn ló ti bá mi pìtìpìtì ayé bá mi. ṣé àbíkẹ́ tó ṣe. àti ṣe truth or dare tó bẹ́ẹ̀ bí 1 hour or probably 2 hours kò ń ṣe pé sex ní gbogbo ẹ̀ àṣegému tí Marigold sọ fún yín tẹ́ understand. bàtí ò ṣe sẹ́ẹ̀sì kí ló lọ mú kọ́ńdọ́ọ̀mù fún. no mo ní kọ́ńdọ́ọ̀mù níbí báyìí náà. ok ṣé true or sex yẹn true or kìnnì kan bí tẹ́ pé yẹn náà. true or dare kò sí nǹkan tí ò ní sí ń bẹ̀. ok ó lè bá kọ́ńdọ́ọ̀mù dì. kò sí nǹkan ẹgbà wà ń bẹ̀ anything èwo ló yẹ sọ fún yín pé po kò mí ní pé po yẹn ń tẹ́ lè ṣe ó máa lóhùn díẹ̀ yín pé kẹ́ dá sára so tẹ́ bá ti lè dá sára ẹ máa mu ọtí bọ̀ ẹ̀yin understand nǹkan tí Marigold sọ nìyẹn. Mami Alashabi ó dàbí géèmù tẹ máa ń play pẹ̀lú ọmọ yìí. ó lè ní kẹ́ kúnlẹ̀ bí géèmù tẹ máa ń play pẹ̀lú Ayinde ọgọ tẹ máa ń lọ mú kíní kan wá kó lọ mú bíléèdì kó fárùn gbọ́n ẹ̀ kó lọ ṣe géèmù yẹn náà ṣe rí. ó lè ní kẹ́ kúnlẹ̀ kẹ́ káwọ́ sókè but I did not know her. I did not know I was. àwọn èèyàn ló máa ń gbé to extreme. báwo ló ṣe di doggy. ó máa díẹ̀ náà ni now as in I dare you. ok pé o lè pé kò tó kò lè ṣe. ó ló ń fi sọ pé kò gbogbo lè ṣe you understand téèyàn bá díẹ̀ that means pé ó lè ṣe nìyẹn because ó mọ̀ pọ́kùnrin ni ẹ́ you understand so wọ́n kàn èèyàn ló túmọ̀ ẹ̀ síbẹ̀ but ó lè díẹ̀ pé o lè fò lókè ó lè díẹ̀ pé o lè gbókìtì ó lè díẹ̀ pé o lè sáré o lè you understand. ṣé bàtà òun ṣe gbogbo kí ni ṣé Dara mu tí yóò ń gbà yẹn ni. no everybody was okay. Kò sí pé. kò lose consciousness. but. ṣé omuyan Marigold àbí omuyan. ó wà tipsy. mi mọ nǹkan tẹ́ ẹ sọ yẹn mo ti sọ nǹkan tí Marigold ṣe mo ti sọ nǹkan tí Marigold ṣe. Marigold lòun ò ṣe ó dẹ̀ ṣe pé Marigold lòun. no a ní láti máa ṣe kò ń ṣe kò mi ò bá sùn I swear to my living God. There was no sex between me and her láyé. But ó kàn mú okó ẹ̀. òun náà ṣe díẹ̀ truth or dare mi kò ṣe bọ́ kò ever láyé. ibi téèyàn ò sí Ọlọ́run wà. lára ṣàlẹ́jì náà ni. lọ́rọ̀ kan bá mi. láyé. ẹjọ́ mẹ́wàá wò ebi mọ̀ pé rétí àti Ayinde ọ̀gọ́ ń ṣe gan ó lè ra mímọ́lẹ̀ tó bá rí mi. ìlú bá ṣe lójú ayé o. mọ́mí mò ń ṣe nǹkan lọ́wọ́ ẹ jọ̀ọ́. ó ṣe nǹkan kan lọ́wọ́ ó lè lọ́bi kankan. ṣé àwọn méjèèjì kan ló fi ṣe threesome. no ìrọsẹ̀ àní kò ṣe sẹ́ Ọlọ́run wà láì why I swear. mo fi ẹ dákun mo fẹ́ bí ẹ̀gbọ́n mi ní kankan ṣé mo lè béèrè mà. ẹ béèrè Àjàmbàdàn wọn gbọ́ ẹ.
my brother ṣé bí marigold bó ṣe gbé Darasimi wá sọ́dọ̀ yín ṣé ẹ rí bí set up sir. mo rí bí set up ńlá because ọ̀rọ̀ yẹn mo rí bí set up ńlá àti conspiracy mo dẹ̀ believe pé there are so many people behind it tí mi ò mọ̀ òun ni ẹ mọ nǹkan tí mo ṣe lọ hold on sir ṣe rí reason tí mo ṣe lọ sí orí social media tí mo sọ pé Lande should present an evidence against me because mo mọ̀ pé mi ò báyàwó ẹ̀sùn Dara ni mo mọ̀ one then why tí wọ́n ṣe máa record nǹkan tí a pè ní adult game tí ò sí anybody. even without your consent is a crime. Yes, without my consent. Babatee ò ta lè record fúnra ẹ̀. Bẹ́ẹ̀ni Babatee ò lè record fúnra ẹ̀. Dara ò dẹ̀ lè record. So ẹ̀sà nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà fún ni pé ta ló record tó send sí Lande tí Lande fi mọ̀. Exactly. The deed has been done. Ẹ máa gbọ́ ẹ rí pé mi ò parọ́ mi ò jẹ́ kó ṣe anything fún yín. The deed has been done but who recorded me in my place? Oga. ẹ jọ màmá mo ní question. Ìyẹn ló fi Babatee jọ kò ṣe kò possible kí driver yín kọ́ ìbọn driver one time tí kìíní yẹn happen. No na kò sí níbi tá a ti ṣe truth or dare o kò sí ń bẹ̀ because níbi tá a ti ṣe truth or dare kò sí ń bẹ̀ o mi wàá mọ̀ bóyá ó lọ látẹ̀yìn gate or whatever mi bọ̀ kò possible kò sí ń bẹ̀ kò sí níbi tá a ti ṣe truth or dare. even Dara tó sọ pé Dara ò sí ṣe rí truth or dare yẹn ẹ máa gbọ́ kò sẹ́ni tó fẹ́ record truth or dare tí ò ní sí láàrin wa yẹn tó máa wà recordable ní láíláí. Kò possible kí Dara kó record ara. Yes now so ta ló record ẹ̀ bí a ti ṣe. Ẹ̀gbọ́n mi dẹ̀ wà lórí iṣẹ́ wọn lè ráyè record bẹ́ẹ̀. Kí ló kè mí. no kò ṣe ẹ bẹ̀rù Ọlọ́run ta ló rán Mary sí Babatee. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé Lande. Kò ṣe Babatee ló ṣe Mary o. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi gbé Lande wọlé mọ́ mi. Kò sí Lande bí ẹni kó kọ́mẹ̀ntì. mi ò mọ kọ́kọ́ ń pa ó ṣe Babatee ẹ ní sùúrù o ṣé mo pé ìjọ́ kejì ẹ̀yin náà lẹ pè mí pé dírẹ́fà yín ó sẹ́ndì fídíò wá sí girlfriend yín tó wà ní abroad. irọ́ náà because mi wá mọ̀ mi lè parọ́ mọ́ dírẹ́fà ní dírẹ́fà because mi ò fídíò wọ́n máa nẹni tó rẹ́kọ̀d ṣé kò wà lọ́wọ́ mi tí mo fi rẹ́kọ̀dì yín ṣé bá tó wà ní. máa gbọ́ sórí ibi tá máa gbọ́ irọ́ nìyẹn. fóònù mi ti fẹ́ kú ni o ẹjọ́ nítorí ó fà irọ́ nìyẹn irọ́ funfun báláwo ló ń sọ ibi tá a ti ṣe truth or dare níbi tá a ti wà yẹn èèyàn kan ló rìkọ́ọ̀dù ń bẹ̀. ẹni kí Lande drop fídíò ẹjọ́ ẹ̀yàn wọn ní kí Lande sọ ẹni tó rìkọ́ọ̀dù. ó fi fídíò tó bá fi fídíò lẹ̀ ṣe fọ́ máa mẹni tó rìkọ́ọ̀dù nínú fídíò yẹn. òun náà láti ṣe fẹ́ mọ̀ pé láti mi ò di fóònù mú tájọ wà tí mi ò di fóònù mú tájọ ń ṣe game tí mi ò di fóònù mú. torí Lande. so ta ló rìkọ́ọ̀dù mi nínú. kí ni mo fẹ́ fi láìṣe pé ẹsẹ̀ mi kí ni mo fẹ́ fi rìkọ́ọ̀dù yín ṣe ta ló di fóònù mú. ó ti yẹ yín mà ta ló wá record nínú ilé. ẹ bá mi béèrè lọ́wọ́ Lande. excuse me ma ó dà pé wọ́n pọ̀ gan-an wọ́n pọ̀ nínú ní background yẹn mo gbà pé the deed has been done okay Dara girl we had truth or dare but who recorded me in my house. ẹ wọ Lande lẹ́tí máa béèrè because fídíò sí lọ́wọ́ tèmi báyìí mi ò dẹ̀ mọ̀ bí Lande gan ṣe gbọ́ Lande ìgbà tí wọ́n wáyà Lande gan ló sọ fún mi pé tí mo béèrè lọ́wọ́ wọn pé Lande ẹjọ́ torí Ọlọ́run bá lè ṣe gbọ́ láàrin mi àti ẹ sọ fún mi mo fọlọ́run bá bẹ̀yìn ó ní olórí burúkú ara mi mo ṣe ń parọ́ statement tó sọ fún mi nìyẹn mo ṣe ń parọ́ ṣèbí Dara fúnra rẹ̀ ti jẹ́wọ́ wípé lóòótọ́ wọ́n ṣe truth or dare wípé Dara ló sọ fún mi òun dẹ̀ rí chat èmi wọ́n mọ̀ tí Dara bá sọ ẹ máa gbọ́ ẹ bá mi gbọ́ Esma tí Dara bá sọ fún ẹ máa gbọ́ mà tí Dara bá sọ fún ẹ tó bá sọ fún òun kọ́ ló fún fídíò náà òun kọ́ ló fún ní ọ́díò whatever. Dara kan ló sọ fún mi àníkẹ́ pé Lande jáde ibi tó bá ti rí fídíò mi ò sẹ́ndì fídíò kankan sí Lande. no fídíò kò necessary kò jẹ́ fídíò. àti fídíò Dara o àti fídíò anybody mi ò sẹ́ndì fídíò sí Lande ẹ bá mi pè wọ́n jáde. máa gbọ́ it's not necessary kó jẹ́ ẹ record video mi. Oh, it might be audio. Is it that audio? Àti audio àti for audio. Sí Lande náà kàn sọ wípé fídíò wà. Sí Lande. Marigold wait. Ẹ jẹ́ ká tún wò pé ó possible kí evidence kan máa sí lọ́wọ́ mi. Lande ò ní fọ́tò kò ní fídíò kankan but Marigold ló gbé bòrò fún. Ó kàn lè máa sọ kí Marigold lè fi jábọ́ pé òun evidence. Lande ò ṣàgẹ́ náà. No, ẹ máa gbọ́ no.
bó ṣe ń sọ fún mi tó ẹgbẹ́ Lande sókè tẹ bá rí Lande. ṣẹ́rí tó interest mi lèmi sọ yìí ẹ jẹ́ ń gbọ́mọ́ mi ṣẹ́rí tó bá fẹnu sọ ṣẹ́yọ́n sàn kí ló fún Lande ní insight tó fi mọ̀ tó fi sọ exactly what happened at that truth or there. àti location bí tó jí oníyàwó Marigold sọ pé oníyàwó òun ló sọ fóun ó jẹ́wọ́ Marigold sọ sísìn náà. Lande fi yẹn gba ọ̀rọ̀ lẹ́nu who is the source mi ò sọ̀rọ̀ fún Lande still because ìgbà táwọn èèyàn ti ń sọ̀rọ̀ sí mi pé ẹbí mi ní pé mo gbéyàwó oníyàwó lọ sí ilé Babatee tí mi ò dẹ̀ tún jẹ́ kí mo ní ìtìlẹ̀ tọ́lọ́hùn Babatee òkùnkùn mọ̀ pé mo mú yànbọ̀ lóòótọ́ mi ìtún lè parọ́ mọ́ yín náà mo dẹ̀ sọ pé ìgbà tá a dẹ̀ débẹ̀ mo introduce as Dara ọ̀rẹ́ mi later ni mo padà sọ fún yín pé ìyàwó Lande ni tí ó dẹ̀ fẹnu ara rẹ̀ sọ fún yín pé tẹ̀lẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ pé so ìyàwó Lande ni ìwọ ló kókì Lande gbà ẹ̀ tó fi kó sómi tó fi ní àwọn kọ́ kíníkan tó dẹ̀ fi sọ pé ẹjọ́ ẹ̀yìn àti Kẹ́mi tí àti Ìjẹ̀ṣà ẹ̀kùn ṣé ẹjọ́ wà òun ò fẹ́ wàhálà ọ̀tẹ́ bá jọ wà ẹjọ́ torí Ọlọ́run ibi kíkà ni kò mọ. máa gbọ́ sẹ́ so wọ́n ní tèmi fi wà ń bẹ̀ ẹni mi ẹ pé Lande náà Lande máa gbọ́ sẹ́ ẹ pé Lande wọlé. Hello ó mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo yẹn kọ́ ni matter the deed has been done àti get here bó ti ṣẹlẹ̀ èmi náà dẹ̀ jẹ̀bi mo gbẹ̀bí mi lẹ́bi mo dẹ̀ ready láti face consequences ẹ̀ láti bẹ̀ àwọn èèyàn láti ṣe anything but ta ló líìkì truth or dare tó organize fúnra yín síta tó fi dọ́dọ̀ Lande. mi mọ Lande ló sọ pé ìyàwó òun ló sọ pé a ṣe truth or dare ẹjọ ẹ wo so possible ẹ wo ìwọ gangan wo so possible. ṣẹ̀rí ẹ sọ fún mi wípé kì í ṣe ìyàwó òun ó dùbọ̀ tó wọn ò ní sọ. kò possible màámi kò tẹ̀ possible báwo ni ìyàwó ẹ̀ ṣe máa sọ pé ìyàwó rẹ̀ tẹ́ bá wo ọ̀rọ̀ yẹn tẹ́ bá wo ọ̀rọ̀ yẹn. nǹkan tí Lande sọ fún mi lélẹ̀ Lande pè mí Lande ní Mary ó ga gan-an lẹ́yìn ìgbà tí wọ́n wá tí Mekash àti Dára wá sílé ẹ̀ tó wá bára wọn sùn ó tún lórí láyà ó gbé ìyàwó mi ó tún gbé lọ sọ́dọ̀ Babatee débi pé. abẹ́rẹ́ Mary ta ló ń bá sọ̀rọ̀. tí mò ń bá sọ̀rọ̀. bí ọ̀rẹ́ tó sọ gbogbo kìnìún fún tó lọ gbé fún Lande. mi ìbá anybody sọ anything. Mary má sọ pé kò impossible your best friend has another best friend. yes nǹkan tí mo sọ fún ọ̀rẹ́ mi kan rárá never nǹkan tí mo sọ fún ọ̀rẹ́ mi kan òun nígbà tí lemọ́lemọ́ Dára àti Mekash yẹn wà tí mo ní Dára gbà lágbájá gbà mí mo porúkọ ọ̀rẹ́ mi yẹn pé nǹkan báyìí ló máa ń lọ láàrin Mekash àti Dára tí mo dẹ̀ ti bá sọ̀rọ̀ pé nǹkan tó bá tẹ̀fẹ́ ṣòṣìṣẹ́ tíwájú kò ń ṣe inú àdúgbò tó dẹ̀ ní tí mo ní àbó òrí báyìí tó dẹ̀ ní irú òṣè sọ fún Lande wàá gbẹnu dákẹ́ mo ní fọkàn tẹ́lẹ̀ gan ṣé mo fẹ́ sọ náà pé mo fẹ́ dalé wọn rú pépò ilé tó ń jọ rẹ̀ mo dẹ̀ ti bá sọ̀rọ̀ mo ti sọ fún kò gbọ́ mo dẹ̀ nìkan tí mo lè sọ nìyẹn ìgbà tí Lande tí wàá wá sọ́dọ̀ mi tó dẹ̀ sọ pé Dára ṣe bí Lande bá mi bí Lande bá wà bí kó wá máa já mi ti bá parọ́. àní ta ló ẹ máa gbọ́ gbogbo yẹn kọ́ nìkan tá à ń sọ ta ló rìkọ́ọ̀dù mi nínú ilé mi. àjọ wà nù lẹ́yìn tí tó wà lọ́wọ́ mi ni yes sir tí mo rí kò sí tẹ̀ ní mọ̀ ni. Mary odò àwọn mẹ́ta la wà nínú ibẹ̀ yẹn. ẹ Dára sí mi excuse me ẹ má bínú màmí ṣẹ́rí kò ní ká máa tanra wa jẹ gbogbo àwọn ọmọ kékeré mọ́ tó bá wo content yẹn láti lẹ̀ wàá rí i pé o kàn sí screenplay yẹn dáadáa ni because o ti sọ àwọn nǹkan kan bí tó jẹ́ àwọn àṣìṣe tí Dára sí mi ṣe tó fi òpó deserve àwọn nǹkan tó ṣe yẹn because o mọ̀ o dẹ̀ mọ ọkọ ẹ̀ ó rí i pé màmí ti sọ̀rọ̀ yẹn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tó ṣe bẹ̀rẹ̀ live láti lè gbé lọ síbẹ̀ yẹn kí gbogbo orun tó dẹ̀ ṣẹlẹ̀ kó wá leak out ìtí ò jẹ́ kí àgbà tó rẹ̀ ń ṣẹlẹ̀ ìgbà tí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀bọ̀ mi blame Babatee torí pé 75% ọkùnrin ló lè fall sírú ibi tí Babatee fall sí yẹn. of course. ó kọ́ ẹ̀fọ́rọ̀ sí ìṣòro for that game ẹ̀yin lẹ gbé game yẹn wá bá. yes tí wàá ti sọ̀rọ̀ báyìí ọ̀tọ̀ ní títí most of people máa fi wò á máa dà pé bóyá ẹ̀ ń defend ara yín ni no ibi tọ́rọ̀ dé èèyàn wa ní Babatee èèyàn wa ní Lande tó ìwọ gángan fúnra rẹ ìlò ti parí kéèsì yẹn tọ́lọ́pàá bá ń ṣe investigation ó láwọn nǹkan tó máa ń rí o àwa gan táwọn àjọ ọlọ́pàá yìí gbogbo nǹkan tó sọ lálẹ́. ọlọ́pàá ò ṣe miracle náà bàbá mi. yes now gbogbo nǹkan tó sọ lálẹ́ yìí ọdún náà ibi tẹ́mi kàn máa parí ọ̀rọ̀ yẹn sí níbi tí màá mi parí ẹ̀ sí pé Ọlọ́run kàn fẹ́ lù ẹ̀ láti yọ Lande nínú àdánwò Dára sí mi
Ọlọ́run kàn fẹ́ lò